kọ́lọ́mọ́jì ó bàjẹ́ ọlọ́run Quran Ìlọrin láti wá láti bí ìjẹjọ nísìn wọ́n lọ gbọ́n $1. yóò bá ṣe pé jáná ni n bá kí àmọ́lì yìí mọ́lẹ̀ nísìn lójú àpò ń kọ̀ bá ara wọn ìdíjú mọ́ àná àwọn alẹ́ ká máa fún yín tó pé ẹ̀yin lè fún wa ní oníta méjì. Evangelist ẹ ti dé sir, you welcome sir. How are you? Ẹ̀sùn wa dúró tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ fi kówó ni. Ẹ̀jẹ̀ kọ̀ fún mi. Ọlọ́run ní jẹ́ tí yóò bàjẹ́. Ajá Aisha, ó ti ń dá, ó ti ń dùn. Ẹkún tí máa wọlé ayọ̀, tí máa dá ìgbésílẹ̀ mẹ́. Táwọn èèyàn máa pariwo, ẹ wàá mọ̀ bí àwọn èèyàn ṣe mẹ́kún sùn sí. Ọlọ́run mẹ́jà yóò wá fi ilé ajá Aisha tẹ́sí ẹkún wò. Ọlá la ilaha illallah. Níbi àwọn èèyàn tí gbádùn lásìkò yìí yóò ti yàsọ búrẹ́dì, yóò jẹ búrẹ́dì, yóò mú bí ọmọ tàbí mẹ́ta lé lórí. Yóò wá débi olókùú yá kó bàtà sábí yá. Ọlọ́run má dẹkúnlẹ̀ nítorí wa. Wọ́n ti ń ṣe owó yẹn. End it. Ó yá àwọn tán pè dá successful. Tàlájà Aisha ti wọlé successfully. Wait. Alájà wa kiss Tessy. Ó yá Alájà Aisha ẹ̀mí yẹn jẹ́ tẹ́wọ́. Ọ̀rọ̀ yín ti dùn. Ọlọ́run má fi ìbànújẹ́ gbẹ̀yìn rẹ̀ o. Ẹ̀ ń ráṣọ wọ ẹ̀ ní dalákìsà gbẹ̀yìn o. Ẹ̀ ń rí fún yàn lẹ́ni o. Ayé ò ní mọ̀ tọrọ owó fún yín o. Ọ̀làlá èèyàn ò gágágá kó ga ju àpadà sí aburú lọ. Nítorí ó sọ̀rọ̀ ẹ̀dá Ọlọ́run má fi kàn yín. Ọ̀làlá ilaha illallah. Ọjà tí wọ́n máa ń fi ẹ̀rín pàtẹ tí wọ́n máa ń fẹ́ kún sanwó ẹ̀. Kó sì ní jẹ́ bẹ́ẹ̀ Ajá Aisha Ajá Kistesi nítorí yín rà á. Ẹ lo gígùn ẹ̀mí pẹ̀lú àlàáfíà. Ọmọ òsì ní kú fún yín, ọkọ ò ní kú mọ́ yín lórí. Ẹ̀kẹ́ yín àtẹnẹ́ ojú ara yín kẹ́ máa rẹ́rìn. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Ẹ̀rín yín náà tún fáìn. Ọlọ́run ní ọjà ìjà ilé pọ̀ wọ lọ́wọ́. Wọ́n ní ká wá gba tọ̀dọ̀ ti alájà. Now, a máa lọ ìtìkọ́lẹ̀ ni. Aláàjì ó máa gòkè wọ̀ nísìn pẹ̀lú ògùn Ọlọ́run. Ẹ jẹ́ pé bí èèyàn bíi 5 papọ̀ ká pè wọ́n kí wọ́n pọ̀ báyìí kí kálukú ṣe ń tán fẹ́ ṣe àsìkò tá a lò lórí ẹyọ kan. Ṣíṣe tẹ̀lé níbòní bóni ṣe ń wáyé ètò lórí tiwa. Ẹjọ́ kíkọ́ gbèdé kó má wulẹ̀ fetí sí mi mọ́. Mo yọ̀ǹda kó lọ máa gbọ́ tòun sójú rìn wẹ́wẹ́. Àwa ò tí ń kọ́rù ẹ̀ mọ́ sí iyùn afẹ́gún ọdún. Àpọ́nlé kíkọ́ gbèdé kó má wulẹ̀ fetí sí mi mọ́. Ó ní Yorùbá mi ti pọ̀ ju o. Mi nǹkan tára wí orin ẹ̀ ti tóbi jù. Mo yọ̀ǹda lọ máa gbọ́ tòun sójú rìn wẹ́wẹ́. Àwa ò tí ń kọ́rù ẹ̀ mọ́ sẹ́yìn àtọ́gbọ́n ọdún. Tó ń dún lára mi yàtọ̀ ajúra wa lọ. Onípa ẹjọ́ lòlù kò sọ wá dẹ́gbẹ́. Mo mọ̀ pé ń dá ọ̀jẹ̀ pé láì ní ẹrú rárá. Àlè ìyá yín padà ju bàbá ń lọ. Ìtìjú ọjọ́ lè pè wá ní bàbá. Pẹ̀lú mọ́ ṣe wáyé ètò lórí wa ṣàǹtọ̀. Wọ́n ìràṣídá títún búlù ní mí ọmọ gbàgbó láyé. Èmi lọ́mọ asínú lórí ẹrú. Bẹ́ẹ̀rù bá kú ọ̀rẹ́ mi ìsìnlẹ̀ bàbá sí wáyé.
Rashida èmi lọ́wọ́ kàṣọ sílẹ̀ kẹrù ọ̀bọ lọ́ṣẹ́ ọmọ rìn gbẹrẹ bí ẹ̀yìn ẹgbẹ̀dù Saoty ẹgbẹ̀dù mi ọlọ́sẹ̀ láwọn òfin kí abẹ́fẹ́ tó yọ sódò tó ọmọ bí ìyàwó ṣe wọ́n lè yọjọ́ ọkọ ènìyàn sí ìyálẹ̀ ẹni ṣùgbọ́n àsùnká ò ní kúrò nílé fún yíyẹ tó lẹ àkọ́kọ́ ní kúrò nílé fún yíyẹ mú tíá ìyẹsẹ̀ àwọn adẹ́rọ́pọ̀ náà ní kúrò nílé fún yín láéláé ọgbọ́n bàbá bíbú bàbá àbíbá bàbá máa bú bàbá màbúbá bàbá mú ìbú bàbá mú ìbá alájà sí bàbá àṣìṣà Saoty Arewa. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.